àfáà kan ṣe lè mọ ibi táwọn Boko Haram àwọn bandits wà tí wọ́n máa lọ gba owó fún wọn tí wọ́n gbẹ́rù àfáà náà. àfáà wo ni ó mọ ibi táwọn bandits wà tó mọ ibi tí wọ́n wà tí wọ́n pẹ̀lú wọn negotiate lórí kíni. ọmọ ibi tí Boko Haram wà ìwọ ló mọ ibi tán wà ìwọ ló mọ wípé wọ́n nídìí owó kan fún wọn lówó. irú àfáà wo làfáà ọ̀hún. à ń retí ìjọba tí wọ́n bá máa ń pa àwọn serious pẹ̀lú security tí wọ́n bá máa ń pa àwọn serious pẹ̀lú security wọ́n máa fojú wo ẹnìkan kọ́ máa sì fojú fò kọ́ máa ṣe ojú ìsáájú bó tilẹ̀ òkó mọ́ ẹ pé àfáà ni bí láwà ní ẹ̀kọ́ gùn dé gbogbo ọgbẹ́ni kí òun gbọ́n ẹ̀kọ́ máa wọlẹ̀ báyìí. èyí tí Islam fẹ́ kọ́ ṣe ní pé al-adala so adala social justice al-adalatul ijtima'iyya ó gbọ́dọ̀ wà al-adalatul qanuniyya ó gbọ́dọ̀ wà so nobody above law kọ́nà bá ti pè lófin òfin ni ẹni tó mọ̀ bí tí wọ́n wà yẹn àfi kó lọ rú gbogbo wọn jáde ó mọ̀ gá wọn ó mọ̀ gbákejì wọn ó ń bá wọn ṣe ó mọ̀ iye owó tí ẹni jọ ń sọ̀rọ̀ débi tó mọ̀ iye owó tí wọ́n lè nídìí ó mọ̀ ẹ́pọ̀ owó ni wọ́n nídìí ó tún ya fọ́tò àfi kíjọba gbé wàláhì àfi kíjọba gbé kí Nàìjíríà yìí tó lè nísinmi irú àfáà bẹ́nu mùsùlùmí àtàwọn tí wọ́n wà ń kọ̀rọ̀kọ̀rọ̀ tí wọ́n ń ṣe tí tẹ́yà sí pé ẹ̀rí wọ́n kàn kórùngbọ̀n jọ bí kíní ni wọ́n rí pé irùngbọ̀n ẹni tó ń fárùngbọ̀n ẹ̀ṣẹ̀ ju oníṣìná lọ àwọn fàtáwà àwọn nù Al-Qur'ani ló sọ wípé ẹ̀ṣẹ̀ ẹni tó fárùn Al-Qur'ani ló ní ká máa dárùngbọ̀n sí àbí ó ní ká máa fárùngbọ̀n à ń bọ̀ mẹ́ àfi ká yànnà náà á wà á mọ àwọn tó kó gbogbo rẹ́dẹ̀rẹ́dẹ̀ yìí wọ̀lú mo sọ wọ́n ní ẹ̀mọ̀ lérí ẹ̀kẹ́nìkan ìlérí ọmọ tó ń lè yìí nantahi bikum ila al-abad a ní jẹ́kẹ́ dàlú a dẹ̀ ní jẹ́kẹ́ dáràn yẹpẹyẹrin kalẹ̀ sínú ìlú yìí lórúkọ ẹ̀sìn Islam ẹ̀sìn àláfíà ni gbogbo ọ̀nà ló fi jẹ́sìn àláfíà. dákùnrin kan fẹ́ tọrọ ọlọ́dún pọ̀ lọ́dọ̀ àwọn bàbá ẹ̀yà bàbá dákùnrin tẹ́ mọ́ ń gbé jáde nígbà yẹn ayé àwọn tẹ́tẹ́lé àwọn fúlàní nígbà yẹn ẹ̀dá tó máa gbé jáde báyìí ìlú ìkọlọ̀ bàjẹ́ o bàbá ni ọlọ́sì fún ìṣe ìlú ìkọlọ̀ bàjẹ́ o ìlú tó pé àwọn ọmọ sáà sí ni pé ọkàn balẹ̀ nígbà yìí pé kò sí wàhálà kankan àmì àwọn tó wá sùn nígbà pé ọsàn balẹ̀ pé àwọn olùsí ìrìn kan mọ́ àwọn ti débi ṣe àwọn ẹ̀dá ọkùnrin tẹ́ gbé jáde nígbà yẹn ayé àwọn fúlàní nígbà yẹn tẹ́bi lé wọn ẹgbẹ́ jáde báyìí tẹ́bi lé àwọn olórí burúkú lọ owó sọ ní bàjẹ́ o. ògbó máa ṣọ́ọ̀rù ọmọ akínníwá ògbó máa ṣọ́ọ̀rù ọmọ akínníwá ẹ̀pọ̀ máa ṣe tá a bá rí ní báyìí tẹ́ ẹ sí nínú báyìí inú gbogbo wa ló máa dùn ó fún nínú ọ̀kan lónìí ó kọ́ sí ẹ̀ máa jẹ́ ní òkú ọjọ́ ọ̀la wa ẹ̀ sì ní jíbàjẹ́ láíláí in tó ṣẹlẹ̀ rí nígbà tó sì ti ṣẹlẹ̀ àṣọ rárá àtàrúgbó àtàgbàlagbà wa láti mú ṣẹ́ṣẹ́ lórí rẹ̀ tó bẹ́ẹ̀ tó jẹ́ pé lọ́dún àná kókó lọ́gbàlọ́gbà fún five local government láti fọ́kù láàfin láti ṣèpàdé láti wá ojútùú àwọn tí wọ́n fara pa níbi ìrìn àjò yìí bàbá ìrìn àjò yìí a ti lọ hospital lọ ìwò wọn a ti ṣe ẹ̀tọ́ka fún àwọn mọ̀lẹ́bí wọn àwọn tó fara pa náà a ti ṣe ẹ̀tọ́ka fún àwọn mọ̀lẹ́bí wọn a sì sinmi ọba Gani Abọ́lábí
jọ ṣe pàdé lánàá wọn ò sinmi rárá lórí ọ̀rọ̀ yìí pẹ̀lú ògùn ọlọ́run àfi tí ayé lọ́tún pé láì dìnnà àwọn ọmọ yìí wá ti jáde lálẹ́ àti ìtẹ́ẹ̀tẹ̀rẹ̀ náà ló ká ṣe ó ní bá a ṣe ṣe àìjókòó ìta gbangba ṣe àbí wọ́n là á ṣe nítorí obìnrin pẹ̀lú ẹlẹ́gbàá tí kẹ́yìn ọmọ wa tẹ́ tó gbọ́jọ́ ọ̀la wa yóò tì wá lẹ́yìn láàṣẹ ló máa sọ yóò tì wá láàṣẹ à ń ṣàṣeyọrí àwọn àyè ọ̀kan kan ò ní fara parí láàṣẹ nínú pé báyìí kò ní ṣẹlẹ̀ mọ́ ṣẹ́ gbogbo yín lẹ́ ṣàṣeyọrí láàṣẹ. ẹkú ìpọmọ ènìyàn sí ìgbòrò gẹ́gẹ́ bí nǹkan tí àwọn ẹwà tí ń sọ látẹ̀k ẹni ọba nínú àìgbọ́n nílò olúwa rẹ̀ lórí kéèyàn rí bí tí a ti ń gbé ọmọ èèyàn lọ ń sẹ́mẹ̀ pé ẹ̀sàgbò kéèyàn máa rí pé inú òkú rọrọ̀ àwọn lọ́balọ́ba ti tó fún pàdé kí ẹ̀sẹ̀ kí ṣe ìṣẹ̀lẹ̀ ìgbò lọ́rọ̀ so bíṣẹ̀ ti yọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀fẹ́ tí àdàfẹ́ náà ní pé sẹ́rí bọ́ọ̀lù bá ṣẹlẹ̀ bó ṣẹlẹ̀ tá a bá fẹ́ràn àwọn èèyàn wa tí a ń bẹ ní ọ̀dọ̀ wọn àfikà fi sóòlù ṣe gbogbo tó bá gbà wá sí lẹ́rọ̀ láti ọ̀lẹ́kẹ̀lẹ́ sí kí àwọn èèyàn wa tó kí kíni ni wọ́n fi jáde kú bẹ́ẹ̀. ìgbí pé tábà ní fẹ́ ká lu agbára tàbí pé ìkùsà ní tàbí pé a fẹ́ lu ara ẹ̀yà gidi àwòrán sí láti bẹ́ẹ̀ ni àdẹ̀fẹ́ kí ìbẹ́ ṣẹlẹ̀ fúlẹ́ lómi náà àwọn ẹ̀yà ọmọ bẹ́ẹ̀ ìyẹn gẹ́gẹ́ jẹ́ ẹ̀sọ́ bá fún láìpẹ́ ìgbé á sínú pé wàtíkájọ ká máa mú òkè lọ́wọ́ ara wa ajẹ́ kíjọba àpapọ̀ àti kẹ́sìjọba ìpínlẹ̀ tó fún àwọn náà sì lè tí wọ́n sì ń kọ́ àṣírí gọ́ọ̀mẹ̀ntì wa tí wọ́n ti ń ṣe lásìmọ̀ yìí pé láìpẹ́ láì jìnnà ìgbóná lọ sóòtù ó kọ́ pọ̀ lọ́kùnṣẹ́ o ẹ̀kọ́ ọ̀gbọ́n o ìlú ìbàjẹ́ o. ní ọkọ bàbá wa orí lánàá àwọn táwọn tí wọ́n gbé jáde fèrè tó pàdé ayọ̀sọ̀ lórí tí ó yẹ làwọn tí ó sì lọ́wọ́ sọ́yọ̀ láfíríkà a sì gbà wípé wọ́n máa ṣe ní wàrà ìdílé àpapọ̀ èèyàn wa lórí ìgbà àṣẹ́kẹ̀lẹ̀ náà láti rán àwọn security ìtìlẹ̀ àdéhùn wọn lọ ìgbà àtọ̀gbọ́n wọ́n ní ẹgbẹ́ ìbọn gẹ́gẹ́ bí ìbọn àwọn wákàtí àbọ̀bọ̀ àwọn èèyàn wa ní. Ní àná, àwọn kan tí wọ́n bá wọ́n wọ́n láti máa bá àbàdẹ́kùn kan gbogbo ẹni wọ́n ni wọ́n yìí kọ́. Àti sọ ṣàgbọ́kọ́ sí ẹ̀bá lẹ́yìn tí a tó lọ ó ẹ̀yìn ìlú náà. A bá láti kan ṣe ẹ̀rọ ìgbàgbé mẹ́lẹ̀ lẹ́yìn gbogbo adá wà báyìí ẹ̀rù tá à ń bàjẹ́ ní ọ̀dọ́ fẹ́ mọ́ farapa ẹ̀rù nípa farapa. Ẹ̀rù bá ti wà ní ìsìn ọlọ́ọ̀lọ́mọyin tó ti fò ná. Bí ọ̀tá abájá ọ̀rẹ́ yóò ṣèṣe kìíní bẹ́ẹ̀ tó ti pé lágbàbá tọ́ba lọ́rí farapa òdìdẹ̀. Òun ni ó sì ràn ìṣòkùnmọ̀ṣọ́ lọ́wọ́. A ti ń ṣe pàdé sẹ́rí gbogbo ní àwọn àìṣe pé ti kẹ́rí ní kìíní ni àgbọ̀dọ̀ mọ́ jáde. Gbogbo ń tẹ̀sí sọ fún wa yìí. Àwa náà ti a máa ṣe èyí tó tó àbíkùn. A sì gbà yí pé ní agbára láwọn ọmọ ìyá padà wá. Ọ̀nà ìkọ́ni. Àwọn àtẹ̀kókó níbẹ̀ máa ní kọ́ ọmọ ọdún méjì pẹ̀lú àwọn tí wọ́n kó lọ. Ẹ̀bùn méjì ọ̀dọ́ ń jẹta ìbùn lórí ti kókó náà. Ọ̀nà tàwa náà sì ti promise wa. Ní kí n ké sí wọn pé wọ́n wá. Àwọn fi ní tí wọ́n bá ń fẹ́ wọ́n wá sọ. Ṣùgbọ́n tí wọ́n máa fọwọ́ kẹ́ ní sàgámá. A sì rí gbàgbọ́ pé ẹnu kó wọ́n ṣe yọjú tàbí wọ́n máa wẹ́ni tí wọ́n rí ẹ̀ràn tí ó yọjú tí wọ́n jẹ́ jókòó. Ní agbára ẹ̀ náà gẹ́gẹ́ bí a ti ní àlejò oríṣiríṣi pé sọ́sẹ̀lẹ̀ gan yóò jáwa náà ìpòkò dáadáa láti máa àwọn tí wọ́n wọ ní ìlú láàlẹ́tọ̀ọ́ lórí ọ̀pọ̀lọpọ̀ àwọn fi ọwọ́ ogun tí láti wọnú láìpọ̀tọ̀ ní tí wọ́n wá wá èyí ló jẹ́ àmọ́ gbogbo ẹ̀ kò tọ́ kẹ́kẹ́ lágbára ọlọ́run gbogbo tí ẹ̀ ń sọ fún àì tó jẹ́ àtọ̀kù fún ìrìnàjò wa bẹ́ẹ̀ gbogbo ẹ̀ tẹ́ sọ
àdẹ́sọ kàkà iye yìí ìtọ́jú ìyá àwọn ojúṣe ní agbára ọlọ́run gbogbo yín ẹ̀jẹ̀ bára pa òun ẹ̀jẹ̀ bára pa òun ẹ̀gbá kẹ́ ẹ̀kọ́ sáájú àti àlàáfíà ẹ̀sìn àti agbára ìlú àti òun ìwé. Ògbómọ̀ṣọ́ ọ̀gá ni ẹgbẹ́ bá ṣe kájú sáà bàbá rẹ̀ kọ́ sí òun náà. Ní ẹgbẹ́ ojú lórí àdéhùn ọkọ̀ àdéhùn ọkọ̀ àṣìmí ojú dáadáa Ògbómọ̀ṣọ́ àdéhùn ọkọ̀ àṣìmí. bàbá wa tó má dàbí ẹ̀ pé kí ni kan orí tá pọ̀ yìí orí tá má tẹ̀lé kọ́ wa ni bẹ́ẹ̀ ni mo pé jẹ́ bẹ́ẹ̀ àwọn òkèlú tó sọ́jú pé wúyì lóṣù táwọn peace táwọn peace ní bàbá ìwòsàn ẹ̀rọ mọ́ àkọ́rọ̀ bàbá yìí ní ògbómọ̀ṣọ́ ní Ìgbò Haúsá Yorùbá ní dépọ̀ tí ò sí wàhálà tí ò sí kankan tí ò sí kankan tó fún wàhálà òun ní dájú pé pẹ́ẹ́tẹ́ ní ìjọba ní gẹ́gẹ́ àṣọ ní ìjọba ìbọn tó àlágbáyé máa ṣe láti ẹ̀fọ́ gba ọmọ yìí padà lágbára Ọlọ́run kọ́ọ̀fù mẹ́sàn ẹ̀dọ́ tẹ́lẹ̀ tí mo ṣe gbòòrò ṣe lágbára Ọlọ́run fọ́nẹ̀ padà wọ́n padà wọ́n láti lágbára Ọlọ́run wọ́n tí mo ṣe máa ṣe ẹ̀yin bàbá náà wà ń bẹ́ẹ̀ náà gẹ́gẹ́ bí àbúrò àti sọ ohun tó bá ń ṣe lọ́ọ̀kì náà nù ẹ̀dàkùn ẹ bá padà sílẹ̀ ẹ̀rọ wa dé kí kẹ́lá fún àwọn àyíká kẹ́ ń tọ́jú ní fẹ́fẹ́ ìdílé ní ìfẹ́ ọ̀pọ̀lọpọ̀ pé lọ́rọ̀ lẹ́yìn tó sì wọ̀ àlàáfíà pẹ̀lú ìdá tèmi tí wà náà tí jẹ́bọ̀ sí ọ̀kan ìlẹ́jọ́ sọ fún ìdáwé ẹ̀jẹ̀ lórí social media lórí ẹgbẹ́ ìtẹ́jẹ́ dé ibrahim ṣe sọ́nsẹ̀ ìmọ̀ ìbáyé transformation wà very ó ní bó ṣe ń sí lára lánàá pẹ̀lú ìgbóná kékeré ẹgbẹ́ àwọn cyclone school mẹ́rin not for that ẹni tó lè sá sóbi pínlà níbi tó lè sáré kúlọ̀ tó ń tẹ́lá ní kọ̀mí lọ sáfún kọ̀mí lọ bá ṣe é dákun the keep the way you share information ẹni tó ń tẹ́lá bí kò ṣe authentic information ẹ má pàṣẹ ìpínlẹ̀ wọ́n fi ayé títà dára wà sí any small thing sí everybody dàrú ẹjọ́ let us manage information very well that will not cause pandemonium sáà ní cause wàhálà ní close ẹgbẹ́ ajá fún ìfẹ́ and pẹ̀lú ọlọ́wọ́ yín for this peaceful work ọlọ́run ìfẹ́ ìfẹ́ gbọ́dọ̀ náà. Ògbómọ̀ṣọ́ nígbà tí o sí bàbá wa ní òsì wọ́n ti fi sẹ́lẹ̀ àwọn bàbá wa tí wọ́n dúró níwájú ilé lọ́wọ́ bàbá wa àgbàwé Samuel Sọbaládé ọ̀tọ̀ lórí ààrẹ àgbò kílẹ̀ Ògbómọ̀ṣọ́ bàbá wa àgbà oyè Joseph olùlọ́wọ́ ìdílé ààrẹ alásàkílẹ̀ Ògbómọ̀ṣọ́ ọ̀gá ní bàbá wa àgbà oyè ìlúgbóyè alàgbé oníkùsẹ̀ ìtìlẹ̀ Ògbómọ̀ṣọ́ olóyè fáìfù ọ̀nà ìtàn oníkẹta àwọn náà gbẹ̀yìn olóyè Sunday Ọládépọ̀ ìbáfọ́sọdé wọn gbẹ̀yìn. Ìkéde tó jẹ́ pàtàkì tí mo kọ́kọ́ fẹ́ sọ fún wa lórí ìrìn àjò yẹn ni wípé àwọn ìdílé brọ́dà wa tí wọ́n pa ní ìtànà pọ̀ṣù yìí wọ́n rọ̀ wá àwa náà sì rí bẹ́ẹ̀ torí àwa gangan ní nǹkan ṣe èmi gẹ́gẹ́ bí ẹnìkan kò sígbà tí mo bá ṣèrántí bí fídíò yẹn ṣe rí lórí fóònù mi mo bá wò tí kò kí n bọ́ sí ìbànújẹ́ ọkàn fún mi èyí máa ń dàbí ìgbà tó yẹ pé èèyàn ṣe gbúrò ikú rí ni bí ọ̀rọ̀ ikú ti ṣe rí náà nìyẹn ní gbogbo ìgbà ṣùgbọ́n tí ikú bá lọ rèé rìn ní bó ti ṣe rìn yìí ó lè rán ọmọ jẹ́ nǹkan tí wọ́n máa jẹ́ nínú jẹ́. Àwọn ìdílé yìí bẹ̀ wá ní pé ká dákun gbogbo àwa tí a bá wà lórí ẹ̀rọ agbègbè tá a máa ṣe fi gbogbo nǹkan hàn káàkiri pé ká dákun àwọn bẹ̀ wá àwọn sì dúpẹ́ lọ́wọ́ wa pé a kú àdúrótì a kú àfi tọmọnìyàn ṣe a kú ọ̀rọ̀ ìlú Ọlọ́run bá yóò jẹ́ kí ó gbé gbogbo wa. Wọ́n máa ń sọ fún wa báyìí wípé àwọn fẹ́ rọ̀ wá nínú rírọ̀ tán fẹ́ rọ̀ wá òun ni pé ká dákun ká rí wípé a ò gbé nǹkan kan jáde mọ́ látàrí n tí ń lọ ní ìlú Ògbómọ̀ṣọ́. Àwọn ò sọ pé ká má gbé nǹkan jáde precisely àmọ́ fọ́tò ẹni wa yìí tá ń gbé káàkiri ní gbogbo ìgbà yìí wọ́n ń rọ̀ wá
bí ká dákun torí Ọlọ́run, àwọn fi Ọlọ́run ọba àwọn fi bẹ̀ wá bí ká dákun ká mú ọwọ́ rẹ̀ dúró, ká má jẹ́ kí a máa fi hàn mọ́, torí pé kò sígbà tí àwọn bá rí tí kò ní jẹ́ ìbànújẹ́ ọkàn fún àwọn gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n, àbúrò tàbí bàbá tàbí ẹbí àbí tíṣà, olùkọ́ fún wa tí onítọ̀hún jẹ́ fún wa ní ìlú Ògbómọ̀ṣọ́, àti alájọṣepọ̀ tí wọ́n bá tún rí, ìbànújẹ́ yẹn kò ní kúrò lára, yóò mọ wà lọ títí ni. Àìsàn ìbànújẹ́ ọkàn sì ní òun gan sì yára pààyàn ju hypertension àti AIDS lọ. Ọlọ́run bá kọ́ wo bí ṣe ń jẹ́ òun, kí ó gbàdúrà wa orin tó wà nílẹ̀ yìí, kí á dákun ká mọ ọwọ́ rẹ̀ dúró láti sọ̀rọ̀ wípé kí Ọlọ́run bá kí ó tú àṣírí àwọn onítọ̀hún. Wọn sọ pé a ṣe sọ, ṣùgbọ́n láti pé kí a máa gbé fọ́tò jáde, wọ́n rọ̀ wá ni pé ká ṣe sùúrù rẹ̀, torí tá bá ti ní bí ejò bá ṣe gùn la ṣe fẹ́ dáná rẹ̀, èèyàn dáná sunlé. Tiwa ni pé ká ṣe àdúrà fún wọn kí Ọlọ́run ọba ó ṣe ikú yẹn ní ìsinmi fún wọn, kí ó sì gbàdúrà pé gbogbo àwọn yòókù tán wà ní àhámọ́, Ọlọ́run ọba kó bá wa tú wọn lẹ̀ ní kíákíá. Lẹ́yìn báyẹn ààfin Ṣọ̀ún ilẹ̀ ìlú Ògbómọ̀ṣọ́, wọ́n jókòó láàrin àwọn lọ́balọ́ba àtàwọn olóyè tí wọ́n wà lábẹ́ Ògbómọ̀ṣọ́ land pátápátá, gbogbo àwọn local government márààrún. Nínú àpéjọsọ wọn, bó bá yá a ó mọ play ohun wọn gangan fúnra ara wọn, àti mọ́ ti ṣe sọ, a ó mọ jẹ́ kí ayé kán mọ́ bá wa rí, torí pé kò ní dùn mọ́ wa ká mọ́ sọ ọ̀rọ̀ tó jẹ́ pé ọlọ́rọ̀ ń bẹ láyé láti pé ká mọ́ fi pamọ́. Tá bá fi tí wọ́n sọ, tá bá fi hàn ayé, nǹkan tí kálukú wa bá rí sọ lé lórí, tá bá lè jíròrò sí nínú ọkàn wa, a ó lè jíròrò rẹ̀ lé lórí. Ṣùgbọ́n díẹ̀ nínú èyí tí a lè sọ fún wa náà ni pé wọ́n jẹ́ ká mọ̀ wípé àwọn ò dákẹ́ lásán, àwọn náà wọ́n dúró ti láti pé kán wá bí wọ́n ṣe gba àwọn tó wà ní àhámọ́, bí wọ́n ṣe gbà wọ́n sílẹ̀. Oríṣiríṣi ìròyìn là ń gbọ́ kálẹ̀ káàkiri, àwa ò fẹ́ kẹnubọ sí lágbájá tó ṣe àbí tàmọ̀dò tó ṣe, torí pé n tó ṣẹlẹ̀ ni wípé àwọn Haúsá ni wọ́n mọ̀ sọ pé ba sanin gwanin cin tuwo sai miya ya kare. Wọ́n tẹ́ bá gbọ́ tí èèyàn bá sọ fún yín pé mo fẹ́ràn òkèlè, mo fẹ́ràn òkèlè, a ò kí mẹni tó fẹ́ràn òkèlè àfi tí ọbẹ̀ bá tán. Nígbà tó bá ti pé bá ti ń sán òkèlè lásán, gbogbo wa láti mọ̀ pé nítòótọ́ ẹni wa yìí ẹni tó fẹ́ràn òkèlè ni. Mọ́tòmọ́tò lọ́pọ̀lọpọ̀ wa tá a mọ̀ ṣe láàrin ìlú, láàrin ara wa, kò sí tí mi ò tó, kò sí tí mi ò lè ṣe, iná tí wàá gbé káwa mọ́lé yìí, kí la rí sọ nípa ẹ̀, kí la sì rí ṣe lórí ẹ̀. Gbogbo àwọn kábọ́ sórí ẹ̀rọ agbágbin, mo tó báyìí, mo jù báyìí lọ, kò sí tí mi ò lè ṣe, mo lè sòkè dílẹ̀, gbogbo ẹ̀ pátápátá. Ojú rèé, ọjà rèérin, àti gbogbo àwọn olóyè agbára, olóyè yìí oyè tó jẹ, oyè kógun ọmọ jàlú ni, àbí oyè tó bá fẹ́ dé kán gba wájú kán gbẹ̀yìn, kán sì láwọn ọmọ ẹ̀yìn tí ó tẹ̀lé wọn. Mélòó nu wọn la rí mọ́ báyìí? Lágbájá tó bá gbébi tó bá wà ní, tó bá ju ọwọ́ ọ̀tún báyìí, àwọn èèyàn 100 kan ni ó kù lọ́wọ́ ọ̀tún, tó bá ju ọwọ́ òsì báyìí, àwọn èèyàn 100 kan ni ó kù. Tó bá mí síwájú, gbogbo ọ̀tá tó wà níwájú wọ́n mọ̀ ṣubú lulẹ̀ ni. Mo ní tírà kan, tá a bá sá níbi tán wà náà ni wọ́n ti mọ̀ gbọ̀n, ni wọ́n ti mọ̀ tọ̀,
ara ó ti mọ yún wọn, wọn ó gbébọn wọn mọ kọjú ìbọn síra wọn ni. Iṣẹ́ ló délẹ̀ yìí, gbogbo agbára tá a lá ní a ṣẹ̀ṣẹ̀ gbà wípé kò ságbára kò sóògùn kan lẹ́yìn Ọlọ́run ọba ni. Kíní kan tó wá fẹ́ rọ̀ wá ẹ̀yin ọmọ ìyá wa nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì, mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run ọba àti oníṣẹ̀ṣe. Mo bá àwọn oríṣiríṣi nǹkan pàdé ní orí agbágbin léyìí tó jẹ́ pé nígbà tẹ́ bá fẹ́ sọ ẹ mọ kó gbogbo mùsùlùmí pọ̀ pátápátá àti ẹ̀sìn Islam, ẹ bá ọ̀rọ̀ yín débi wípé ẹ tó ti fi ń kọlu Ọlọ́run. Èmi ò lè gbèjà Ọlọ́run o, torí ìjà tara mi gan mi ò rí gbè. Tó wáyé pé mo bá rí ìjà ara mi gbè ni, ǹjẹ́ n bá ti fojú àwọn kan rí nílùú Ògbómọ̀ṣọ́. Ojoojúmọ́ làwọn èèyàn mọ̀ pò inú ilé mi láti wá mọ bẹ̀ mí, ṣùgbọ́n kí ni mo ṣe? Mo filẹ̀ fọ́lọ́run ọba pé Ọlọ́run ọba nìkan ọba tó mẹjọ dá yóò dá láàrin mi pẹ̀lú àwọn tí mo bá ní ṣe kan pẹ̀lú wọn. Ẹ̀yin náà ẹ fà mí sí kóòtù Ọlọ́run. Èyí tí wọ́n bá ṣe tẹ́rí pé báyà mo fi ju agbára yín lọ, mo fi rẹ́ yín jẹ, tẹ́ bá lè kò mí lójú ẹ kò mí lójú kẹ́ sọ fún mi. Tẹ́ bá lè kò mí lójú ẹ fà mí sí kóòtù Ọlọ́run ọba, torí pé tá a bá lè rí i pé yóò rí báyìí àlóògùn ìyàgbẹ́ nínú ilé, tá a bá rí i pé yóò ṣe báyìí àlé ìtàn fi ń dàgbẹ́ nínú ilé. Ṣùgbọ́n kinní kan ni Ọlọ́run fún wa ní tá a fi lè pè é. Wọ́n dẹ̀ bẹ̀rù sí lọ́lọ́run ọba bó bá ṣe wù ní ṣe ń sọ láàrẹ̀. A lè pé yóò yá lóyún òró ọlọ́ya níbù, a lè wí níwájú kó pẹ́yìn ní ògbé ti ṣẹ. Ṣùgbọ́n a dúpẹ́ fọ́lọ́run wípé àwọn èyí tá à ń sọ a ò sọ lọ́nà ìbàjẹ́, a ṣe àwọn ìkìlọ̀ síwájú. Kódà fáwọn tí mo fẹ́ jẹ́ bí àlejò fún wọn ní ìlú Ògbómọ̀ṣọ́, a ti ṣe ìkìlọ̀ fún wọn nílẹ̀ Nàìjíríà lápapọ̀ lórí ọ̀rọ̀ security Nàìjíríà. Lọ́jọ́ tó ti pẹ́ la ti ń sọ lórí ọ̀rọ̀ àwọn olóṣèlú Nàìjíríà. Lọ́jọ́ tó ti pẹ́ la ti ń sọ ó ń gbéra rẹ̀ lọ́ba níkà ní ìsìn ni ilẹ̀ rẹ̀ ọ̀sẹ̀sẹ̀ mọ́. Mo ti ń wí ti pẹ́ pé mo bá sọ ó dá mi lójú, màá sọ nọ́mbà ilé mi, màá sọ nọ́mbà ibi iṣẹ́ mi, màá sọ ilé tán ti bí mi, pé torí pé tán bá ń wá mi, àwọn tẹ́yẹ̀sẹ̀ ń sọ káwọn tíráàkì mi tẹ́yẹ̀sẹ̀ wá gbé mi, torí pé kí jìyà wọn kó lè bá tóbi níwájú Ọlọ́run náà ló jẹ́ kán ṣe nǹkan tí wọ́n ṣe. Èmi sì mọ kinní kan wípé wàláhì azim summa billahi la ilaha illa huwa, mi ò mójú kúrò, mi ò sì mọ́kàn kúrò. Gbogbo ọ̀nà tọ́lọ́run bá fi ṣèdájọ́ lórí tí wọ́n ṣe fún pẹ̀lú mi, mo sì wà lọ́wọ́ pé mò ń bẹ náà ọba rẹ̀. Ọlọ́run bá ló mọ bí ó ti ṣiṣẹ́ láàrin yẹn torí pé ká sòdodo fúnra wa, èèyàn wá torí rẹ̀ ká pé tẹ̀mí ẹnìkan bá bọ́ sí kọ́ bọ́ sí. Ibi tá a bọ́rọ̀ àwa dé ní ìlú Ògbómọ̀ṣọ́ ní gbogbo àlà ń rí yìí, ká sì wí fún ni ká tó dá ni, agbajakadi ní ìní tọ̀rọ̀ ti Nàìjíríà. Nígbà tá à ń kígbe fáwọn ọmọ Nàìjíríà ẹ mọ́ ṣe báyìí, ẹ mọ́ ṣe báyìí, ọ̀kan nínú fídíò mi táwọn ọmọ rádaràda yìí tán gbé kálẹ̀ káàkiri tán fi ohun bàbá wa Muideen Ajani Bello tí wọ́n fi sí, àwọn ò mọ̀ pé in táwọn ṣe yìí in tí ó jẹ́ ìbánilẹ́jọ́ fún wọn níwájú Ọlọ́run ọba ni. Torí pé bàbá wa Ajani Bello wọn ò sọ̀rọ̀ bá mi, ọ̀rọ̀ tán sì sọ ọjọ́ mọ́rọ̀ tèmi, wọ́n lọ rí táàgì ẹ̀ wọ́n fi sára fídíò yẹn. Kò dùn mí, gbogbo ẹni tán máa ń ṣe yẹn tí èmi jẹ́ kó ká mi lára ni pé ó ń fi mí lọ́kàn balẹ̀ ní pé wọ́n fi ń wá ìjìyà níwájú Ọlọ́run ọba ni. Àwọn rò pé àwọn fi ń sàbùkù mi ni, pé tá a bá ṣe ojú òtí yóò sáfọ́rọ̀ kò ní lè sọ̀rọ̀ mọ́. Mi ò ní ṣe yẹn, mi ò sì ní báyàn jẹ́. N tí mo rí ni màá sọ. Tí ò bá tẹ́ Ọlọ́run, ìwọ ni wàá sọ pé nǹkan tí mo sọ yìí kì í ṣe nǹkan tó dáa. Bọ́rọ̀ ti ṣe rí ni. Èyí tó bá gba kí n bẹ̀bẹ̀ ẹ foríjì mi, màá ní ẹ foríjì mi. Èyí tó bá sì gba pé bó ṣe rí nìyẹn, màá jẹ́ kí gbogbo èèyàn kan bá mi mọ̀ pé bó ti ṣe rí nìyẹn. Mi ò ní ní nǹkan míì tí màá sọ lé lórí. But ibi tí mò ń lọ ni pé a kìlọ̀ fún wọn nílẹ̀ Nàìjíríà pé ibi tá ń bá bọ̀ ètò ààbò ó mẹ́ẹ̀ gidi gan. Mo ti kọ́kọ́ sọ ọ̀rọ̀ yìí nígbà ayé Jonathan. Láàrin ìgbà náà gba wọn sọ pé àwọn militant wọ́n ń dà wọ́n láàmú, wọn ò jẹ́ káwọn orépo fà, àwọn sì ń lọ rí ṣe bọ́ńkìrì tí wọ́n.
mo fi Ọlọ́run ọba tí mo ń sìn mo fi búra fún yín nínú ọ́fíìsì mi mo ní obìnrin kan tó yẹ pé ará Ifẹ̀ ni tó yẹ pé òun náà ṣe bọ́ńkì ńgbà náà tí ń ṣe ní sáìdì àwọn east yẹn wọ́n fẹ́ gbalé fọ́mọ rẹ̀ tọmọ yẹn fẹ́ lọ University of Lagos wá ní kí n bọ̀ wá 3 bedroom tí ó gbà ọ́fíìsì mi náà mọ̀ pé ìlójoojúmọ́ nígbà tó Ọlọ́run ọba tí ò tí ì ní kí abàrí ilé àpadà abàrí ilé fọ́mọ náà bọ̀ láàrin gbogbo gbà yẹn àjọsọ àwọn ọ̀rọ̀ tá à ń jọ sọ nípa ọ̀rọ̀ Nàìjíríà pẹ̀lú àwọn èèyàn wa tá a bá jọ jókòó torí Ọlọ́run ní káyé ó gbà mí díẹ̀ nínú ọ́fíìsì mi nínú ọ̀rọ̀ rẹ̀ tó sọ ó là mí lójú lọ́pọ̀lọpọ̀ láti pé ká mọ̀ wípé gbogbo àwọn tẹ́ bá gbọ́ tán máa ń pariwo nígbà nínú àwọn tó jẹ́ bí àwọn ìjọ yún wọ́n ń distract àwọn èèyàn ni àwọn ń fi òru wọ́n fi ń gbọ́n epo ó sọ tó ṣẹlẹ̀ láàrin pẹ̀lú Tafa Balógun àní kankan sọ nípa eléyìn Ọlọ́run ọba tí mo mẹ́dà ó padà bóbìnrin yẹn mú Tafa Balógun inú ọ́fíìsì mi náà ní ti ń celebrate mú Tafa Balógun ní tó ṣe fóun ní wọ́n polè wájà wọ́n tó polóko wá mú epo rẹ̀ tó wá fòru rà àwọn wọ́n sọ pé kàn lọ rí mú wọ́n síìzì epo rẹ̀ ìgbà wọn ó ṣe títí lẹ́yìn oṣù mẹ́ta wọ́n dálẹ̀ nígbà wọn dálẹ̀ wọ́n ní kó lọ rí gbépo rẹ̀ nígbà tí ó lọ rí gbépo ó tún lọ rí jẹ gbèsè láti pé kán bóun fi gbé kúrò ńbẹ̀ wọ́n gbé kúrò ńbẹ̀ ìgbà tó gbé débi tí ń gbé lọ nígbà wọn mọ yẹ̀wò ó ti domi àwọn ti fa epo kúrò wọ́n ti bá rọ omi síbẹ̀ gẹ́gẹ́ bó ṣe wí ó kù òun ó kù Ọlọ́run ètí táwa fi gbọ́ la fi kọ́gbọ́n ní tí ń ṣẹlẹ̀ ní Nàìjíríà nígbà náà tó bá járò sọ ni mo bá ṣe láàrin ọkàn mi ó kù mí ọkọ̀ Ọlọ́run ọkọ̀ ẹlẹ́dàá gbogbo ẹ̀yin tẹ̀ ń wò mí mi ò ní sọ nǹkan tójú mi ò rí àbí tétí mi ò gbọ́ so ibi tí mò ń lọ ni wípé láti ìgbà tí mo ti ka ọ̀kan nínú àwọn òwe kan tó ń pè ní ọ̀mọ̀wé kan tó kọ James Hadley Chase title rẹ̀ ni Finding Fixing ìmọ̀ dàbẹ̀ ni pé mo tẹnu mọ́ Hadley Chase tó ṣe ìwé tó pọ̀ àmọ́ lórí ìyún àmọ́ ní tí ẹ fẹ́ràn jù gẹ́gẹ́ bí àwọn motivational books mi tí mo kà tán bá léwu ni mo fẹ́ràn jù láyé mi màá pé Think and Grow Rich by Napoleon Hills tọ́ba tún léwu náà mo tó fẹ́ràn lórí ọrọ̀ ajé màá ní mo fẹ́ràn Kiyosaki Rich Daddy Poor Daddy gbogbo àwọn tó jẹ́ bí irú ìwé àwọn eléyìn òun mọ̀ ká wọn so ló fi jẹ́ pé nǹkan tó bá fẹ́ ṣe online ó fi mí lọ́kàn balẹ̀ kì í ṣe gbogbo ẹ tí ń ṣe nǹkan ní online ló lè rárá tó bá ti mọ iṣẹ́ rẹ ṣe wàá ṣe business rẹ online mo ń filé rẹ́ǹtì online mo ń talé online mo ń ta àwọn trucks àlòkù online àwọn scraps online á pera wa á ṣe conference call á ṣe MOU wa online so ṣe sign ṣe gbogbo ẹ̀ à ń ṣe business wa aráàlú rẹ̀ lọ́kàn tí mo ti parí táwọn olórí ibú mọ́ ṣàǹfààní tó yẹ pé gbogbo ń tán fi ọjọ́ àárọ̀ ọ̀sán tán fi kó jọ lójú ayé wọn ò ní tí kò láyé tọ́lọ́wọ́n ọba tó fi bá mi parẹ́ mú fún wọn wọn ò ní rí nǹkan dáadáa ṣe kalẹ̀ fáwọn ọmọ èyí tí ń dùn mọ́ wọn nínú ní ìsìn pẹ̀lú ògo Ọlọ́run yóò dìbànújẹ́ fún wọn lójú ayé wọn làwọn ọmọ wọn ti máa gbé wọn ṣépè ìbànújẹ́ wípé kílẹ̀ mú yín tẹsẹ̀ ború tọ́ tẹsẹ̀ bọ̀ yìí ń làwọn ọmọ bẹ̀rẹ̀ sí máa jìyà yìí wọ́n jẹ ìyà wọ́n jẹ mo yónú yà tó nínú rẹ̀ ni pé níbi iṣẹ́ mi níbi sóòjọ́ mi iná wọn ti wá gbé mi wọ́n gbé mi tán wọ́n tó parọ́ mọ́ mi wọ́n nílé ọtí làwọn ti gbé mi tí mò ń ti mu ọtí kíní kankankan èmi gíngélé tí àwo gbẹ̀gì ni bójú bá kúrò ńbẹ̀ sọ́kàn lè kúrò ńbẹ̀ ni láìsí mọ̀ pé ẹni tó ní kán wá tọ́ ẹni tó wá gbé mi gangan àsọmọ ọ̀dọ̀ lòun gan náà bodyguard ni kò síṣẹ́ téèyàn ṣe téèyàn ò kí ń là níbẹ̀ àwọn tó ń ṣiṣẹ́ aṣẹ́wó náà wọ́n ti ṣe aṣẹ́wó wọ́n ti bẹ̀ wọ́n ń là bẹ́ẹ̀ náà làwọn tó ń purọ́ kálẹ̀ káàkiri wọ́n ń purọ́ káàkiri wọ́n ń là bẹ́ẹ̀ náà làwọn ọ̀gá mi ni alábàákù mi ni wọ́n pọ̀ bẹ́ẹ̀ wọ́n ń ṣe wọ́n lè torí ẹ̀ kán mọ́ là àti ibi táwọn náà fi ń ṣayé nìyẹn tẹ́ bá rí wọn lójoojúmọ́ ẹ̀yìn náà wọ́n mọ̀ wà àwọn náà mọ̀ gbé báàgì owó kálẹ̀ káàkiri so kò lè níta mọ̀ ní pé Ọlọ́run ọba tí ń ṣe ẹ̀san fẹ́dà yóò padà ṣẹ̀san fún ẹnì kọ̀ọ̀kan wa lórí ìrìn àjò ìlú Ògbómọ̀ṣọ́
níbi àti ṣe kí ni nǹkan tí wọ́n fẹ́ fà jáde ni pé àwọn nǹkan tí mo ní mo ti sọ síwájú tí mo sọ̀rọ̀ nípa security ní gbogbo ìgbà náà nínú àwọn nǹkan tí mo kọ́kọ́ fi accuse ìjọba Jonathan ní time yẹn ni pé amnesty tí àwọn ìjọba Jonathan tán sọ pé àwọn fún àwọn ọmọ wọn láti pé kí wọ́n bá mọ́ dà wọ́n láàmú ní ìlú mọ́ kán lè bá jẹ́ kó àwọn tó wá repo kán lè bá aráyè mọ́ rà á gbogbo ìgbà tán fi ń ṣe yẹn wọ́n fún wọn ní amnesty yẹn kì í ṣe torí Ọlọ́run torí páwọn èèyàn wọn tó wà nínú igbó kán lè bá rí mọ́ ríṣẹ́ wọn yẹn tó mọ̀ ṣe ni mo pariwo rẹ̀ jáde nígbà náà àwọn èèyàn kọ̀ wọ́n ní wọn ò gbọ́ time yẹn based on experience ọ̀rọ̀ tí mo sọ pé mo ti bá pàdé lọ́dọ̀ obìnrin yìí mo sọ fún wọn wípé à ń ṣẹ̀ṣẹ̀ ń díìgì epo látòkè kọ̀mọ̀ wáyé mọ̀ wọ́n mọ̀ ń pàṣẹ pipe láti inú omi tí wọ́n ń rọ́ọ̀nù ẹ̀ tó yẹ pé wọ́n fi ń wá epo àwọn tó bá ń tẹ̀lé kínní tó máa ń tẹ̀lé ọ̀rọ̀ Nàìjíríà online wọ́n ó ti rí bí wọ́n ti ṣe kíni irú pipe epo yẹn ní ìsìn tán fi ń táàpù epo táwọn ilé ìwé tán sì fi ń ṣe ayé lọ ṣé wọn ò fi ṣayé lọ tí ò bá rí bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn Haúsá yẹn nílò nínú wọn lẹ́rù kó lè bá wọn jà ariwo náà wọ́n mọ̀ pa wípé a ò gbà ẹ̀wọ̀n tí ń lọ lórí ọ̀rọ̀ òṣèlú báyìí ẹ̀wà dúró mọ́tò tán lọ rí tó kalẹ̀ tí wọ́n ní wọ́n fẹ́ lò láti fi campaign ẹ̀wà dúró owó tí wọ́n ná láti fi ṣe mo rí online as alleged wípé 800 billion naira ni wọ́n kó jáde wípé náà fẹ́ fi campaign náà fún gbogbo àwọn governors bóò ni governors ní mọ̀ dìkámpù láti ibìkan lọ síbìkan ẹ wá sọ fún wa èyí tán fẹ́ fi dìbò nìyẹn ọ̀kan náà la rí tí wọ́n ń gbé jáde bí ìgbà tí wọ́n máa ń kó bisikíìtì jáde nínú páálí tí wọ́n ń gbé jáde lódìdí tó bẹ́ẹ̀ Nàìjíríà sì tún jáde lọ táwọn lọ rí jẹ gbèsè láti lè wípé kí alibà mọ́ fi ṣe ayé nílùú Nàìjíríà kí ni nǹkan táwọn wí níbí ni pé gbogbo orú nǹkan báyẹn tí nǹkan bá ń ṣẹlẹ̀ ìmọ̀ ajá àjẹmọ́nú fáwọn ni àwọn tí ó bá kú inú wọn ò kú ẹ jẹ́ ká bira wa léèrè ọdún mélòó ni federal government ti ń fún àwọn local government àná ti ń fún àwọn state náà ti ní bọ́jẹ́ẹ̀tì fún irú nǹkan báyìí tó bá ń ṣẹlẹ̀ tá ò tiẹ̀ tí mọ̀ pé irú nǹkan báyìí ó dé bá wa tí wọ́n ń pè ní security vote àwọn security vote yẹn níbo ló wà àwọn tó lè mọ̀ bí wọ́n léèrè pé níbo ni security vote wà ní làwọn senate ní làwọn rep ìgbà tó ń ṣe fúnra náà tó padà lọ rí parí iṣẹ́ lé wọn lórí irú iṣẹ́ wo náà ṣe wọ́n parí iṣẹ́ lórí wípé gbogbo àwọn tó wà ní rep àti senate kọ́ mọ fún wọn ní constituency allowance tí wọ́n wí kìí ṣe owó gbàmọ́ bínú ni o yàtọ̀ sórí òjókòó wọn tó ń jókòó ẹni tó bá ti sín púpọ̀ jù yóò tún gbowó hospital tí ń lọ yóò travel kò travel medical allowance wà fún ajálé wọ́n fún wọn lówó oúnjẹ rẹ̀ DSTV àwa tá à ń ṣe subscription níta là ń jìyà rẹ̀ àwọn tó wà ní rep àti nǹkan kan ọ̀fẹ́ ni wọ́n ń ṣe fún wọn as alleged lẹ́yìn báyẹn gbogbo owó báyẹn tí wọ́n fún wọn ní security vote àwọn náà wàá sọ pé torí pé ká mọ́ bá àríbi ṣírò àwọn òríbi give account lórí security vote wọ́n dá wàhálà alẹ́ ládùúgbò kan wọ́n láwọn ti ná billions báyìí wọ́n láwọn ti ná millions báyìí torí pé kan lè bá àríbi tó ti mọ ibi tí wọ́n mọ̀ ṣírò security vote wọn sí bí nǹkan kan ò bá tiẹ̀ yé wa bí èèyàn ò bá yé wa tó kí ló ṣẹlẹ̀ láàrin bàbá wa ọba Ìbàdàn ti sìn Olúbàdàn òfìlú Ìbàdàn bàbá Abdulrasheed Ọládọjà kọlọ́ọ̀bá kó jẹ́ kẹ́ pé ẹ ti gùn lẹ́mìí kọlọ́ọ̀bá kó yóò kó gùn jù báyìí lọ kí ni mo fẹ́ ní tó ṣẹlẹ̀ láàrin wọn pẹ̀lú bàbá àṣàlẹ̀ wọn Adédùbú bàbá yẹn wọn ò gbèsù gbẹgbà náà fi jáde náà fi sọ fún gbogbo ayé wípé security vote tí Ládọjà ń gbà iye báyìí ni kí ló fà tí Ládọjà bá gba iye báyìí nínú security vote tí ò fi lè kó iye báyìí fáwọn ṣèbáwọn náà làwọn ọmọ tán ń lò káàkiri níbi òṣèlú ara nǹkan táwọn wí nìyẹn kálukú wa mọ sáré wípé bíjà ọba tí ìbẹ́lẹ̀ kò síbi táwọn gbètì olówó táwọn gbètì jẹun àwọn wà nìbàdàn wọ́n fi local government kú local government wọ́n ń fẹ̀ lójú wọn láwọn tóbi lọ àwa wà l'Ógbómọ̀ṣọ́
local government tiwa kò ju 5 lọ ọ̀wọ́n tá a bá tó fẹ́ ṣe wọn ó jókòó lé lórí mọ́lẹ̀ local bá fẹ́ jẹ gọ́vnọ̀ ó di ká mọ́ bẹ̀bẹ̀ kálẹ̀ káàkiri ọ̀nà wo náà la fi ní mọ́ bẹ̀bẹ̀ káàkiri nígbà tó yẹ pé àwọn àtàjọ ọmọ ìlú ọ̀hún gan náà tó yẹ pé ta lè jọ́ lọ́jọ́ iwájú tá a pa ṣe nǹkan dáadáa fún Ògbómọ̀ṣọ́ tá a ti ṣe dáadáa fún state ọ̀hún gan fúnra ara rẹ̀ ṣùgbọ́n tá a wúlò nílùú Ògbómọ̀ṣọ́ ńkọ́ nígbà tílẹ̀ bá mọ́ tẹ̀ ń bá wọn wá pé fẹ́ lọ sí ọ̀hún ìgbà náà lẹ́ẹ̀ tó wá ṣẹ̀ṣẹ̀ lè mọ tọ́ka wípé ọmọ Ògbómọ̀ṣọ́ ni mí ọmọ Ògbómọ̀ṣọ́ ni mí ọmọ Ògbómọ̀ṣọ́ ni mí tó jẹ́ pé kò bá mọ́ ẹni tó tọrọ ibi tó ń fẹ́ sùn lọ́dọ̀ yín ní òní ni tẹni kò sí nígbà tí ilẹ̀ bá mọ́ tẹ bá jọ pàdé níbi ilé alákàrà ẹ ò lè bi léèrè pé ẹ kú àná níbo lẹ sùn kò lè ṣeé ṣe in ló fi wá di pé ní tẹ́yìn ó fi sọ pé ẹbí mi ni lágbájá mi ni ẹ lọ rí bá mi tò ó di tí wọ́n ń fowó ṣe tó bá wá délẹ̀ tán kẹ́ ẹ tó fún wọn lẹ́yìn náà ti mọ sọ pé ẹ kúkú ti gba nígbà tó máa ń bí wọn pé nígbà tó dìbò ṣe mo fún àbí mo fún ṣé Indomie méjì ṣé yẹn wá jẹ́ bí oúnjẹ tí wọn ò lè jẹ tán mọ́ àbí ráìsì àpò kan láàrin wọ́ọ̀dù kan àwọn wọ́ọ̀dù ọ̀hún wọn sì lé ní 50 gbogbo orú nǹkan báyìí ni láti fi ya rẹ̀ láti fi jẹra wa kí ló wá lè mú tí àwọn tẹ́ ń lò fún jàgínníjàgan tí wọn ò ní gbé ọwọ́ kọ́wọ́ lẹ́yìn yín láti mọ̀ ṣe nǹkan tó bá wù wọ́n mo ń wo fídíò kanjọ́ kan online àwọn ní political party kan ní sáìdì ilẹ̀ Yorùbá yìí náà nítorí Yorùbá wọ́n sọ igun bí tán pé ti ń ṣe ni mi ọ̀kan lè rántí dáadáa torí àwòkọjá náà ni mò ń ṣe pẹ̀lú kíní ẹ̀ bọ̀ nígbà mo débi eléyìí in tó mú mi dúró díẹ̀ tí mo fi yẹ̀ wò ìnìgbà tí mo gbọ́ tí ń sọ pé láti yọ tẹ̀ tí mo ráwọn èèyàn lọ sí Mẹ́kà gbogbo àwa táwọn tẹ̀lé yín ẹ ò tí mú Mẹ́kà kan àbí méjì kẹ́ mú wá bá wa àwọn ọmọ títí yín wọ́n ti lọ sí kíní wọ́n ti lọ sí kíní táwọn èèyàn torí náà bó ṣe wà ní ìsìn gbogbo ẹni tó bá ti sọ pé káwọn jáde káwọn lọ rèé jà ọmọ rẹ̀ ó kọ́kọ́ mọ síwájú àwọn ọmọ tẹ̀lé ẹbí ra yín léèrè l'Ógbómọ̀ṣọ́ mélòó nínú àwọn olóṣèlú yìí lẹ́ ń bá àwọn ọmọ wọn pàdé níbi mítìnì dépòdépò wípé bóyá wọ́n lọ ṣe nǹkan míì bàbá wa Kálà ọmọ wọn ti ga tó wọn lọ́rùn kó wọ́n bá a bàjẹ́ náà fi sọ di local government chairman kì í ṣe pé bóyá òun gan náà ń jáde fún gbogbo àwọn èèyàn mọ́ tẹ́lẹ̀ kò sí ń bẹ̀ tá a bá fẹ́ purọ́ tanra wa jẹ lókù tòyí tó bá kọ́ bá wà láàrin àwọn èèyàn ní wọ́n ti pollute mind ẹ̀ kì í ṣe pé bá a sọ pé tán bá wá sáàrin àwọn èèyàn pé wọ́n lè pollute mind wọn láti pé kán máa ṣe nǹkan orí tí ó bá ṣe dáadáa yóò ṣe dáadáa yóò mọ bí ó ṣe máa direct ẹ̀ àmọ́ àwọn olórí burúkú tán wá ń dàlú wárú yìí nísìn gbogbo náà wọ́n ń sojú kòkòrò páwọn náà fẹ́ di godfather àwa láàmú mú lágbájá jáde tí ó mọ lọ fún chairman àwa láàmú mú làkàṣègbè jáde tí ó mọ lọ fún rep àti senate ẹbí wọn léèrè sáwọn ọmọ tiwọn sórí tiwọn ọgbadé ni tó fi lè sọ pé káwọn ọmọ tiwọn náà kọ́ mọ jáde èyí tẹ́ ń ṣe fáwọn ọmọ ọlọ́mọ ẹ̀rú wọn ń bá yín káwọn ọmọ tiwọn mọ jáde wàláhì tàláhì súnmọ́ billahi lẹ́sẹ̀ ilẹ̀ gbogbo ọjọ́ táwọn ọmọ yín bá jáde ọwọ́ aburú ni wọ́n ò jáde lé lórí ọwọ́ àwọn tí ò ní láàánú wọn ni wọ́n jáde lé lórí ọwọ́ ọ̀yà ni wọ́n kẹ́yà máa fi wọ́n pamọ́ bá ṣe fi wọ́n pamọ́ ọlọ́run fi wọ́n pamọ́ lójú yín ni tẹ́ ẹ̀ bá tún sí láyé mọ́ nínú ìpamọ́ náà wọ́n wà ayé ò ní mọ̀ wọ́n torí pé ẹ̀ ṣe nǹkan táyé fi lè mọ̀ yín gbogbo tẹ̀ ń wù yìí in tó jẹ́ pé lọ́jọ́ iwájú àwọn ọmọ yín náà máa dọ́ bojú ni wọn ò ní lè fi orúkọ inú ilé yín fi sọ̀rọ̀ pọ̀ mọ́ inú ilé báyìí ni mí ẹ béèrè wò eléwònú wa ló lè sọ inú ilé tí Sàlímọ́nù ti jáde mọ́ ní ìsìn bàbá tẹ̀ lè sọ sáà ń sọ lọ́rọ̀ láti pé kálíbà àjọ gbádùn ara wa nínú ọ̀rọ̀ sísọ wípé kálíbà rí dáadáa sọ nípa ara wa kò ṣeé ṣe torí pé Sàlímọ́nù kò ṣe nǹkan gidi kalẹ̀ fún wa nílùú Ògbómọ̀ṣọ́ ìtàn burúkú ló fi kalẹ̀ nígbà tó lọ tán a ò tó tí rẹni tó tí sọ Sàlímọ́nù lọ́mọ kékeré nílùú Ògbómọ̀ṣọ́ wọ́n lè rí o èmi personally mi ò tí rí nílùú Ògbómọ̀ṣọ́ gbogbo àwọn tán ti ń jẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọlọ́ọ̀bá kò ní borúkọ wọn jẹ́ fún wọn ọlọ́ọ̀bá yóò bá mi gbọ́wọ́ gbogbo wọn sókè bọ́lọ̀ ṣe ní káwọn ya olórí burúkú tiwọn nìyẹn tán fi ṣe tiwọn àwọn yìí tẹ́yìn náà ṣe ń ṣe yìí náà ìtànlẹ̀ ń kọ kalẹ̀ ẹ ó mọ̀ rí mi ò gbàgbé ibi tí mo ti ń bọ̀ lórí pé mo sọ̀rọ̀ lórí security Nàìjíríà nígbà ayé Jonathan nígbà tán kó àwọn ọmọ yẹn nígbà náà àwọn 3000 tí wọ́n kó wọn lọ sí Asia tán kó wọn lọ sí Soviet Union àti nǹkan kan that is Russia àti nǹkan kan tán kó wọn jáde wọ́n pé wọn káàkiri pé kán lọ rí kọ́ṣẹ́ kán lọ kán dé ẹ jẹ́ kémi pẹ̀lú kájọ gbéra wa léèrè àwọn tí wọ́n kó jáde náà nígbà tí Jonathan sọ fún wọn wọ́n fún wọn ní amnesty ẹ jẹ́ kán máa lọ àti recuperate wọn mọ́ra àti wà pẹ̀lú wa ẹ jẹ́ ká jáde ẹ jẹ́ kán lọ wọn ṣe kínní ṣé ńgbà tí wọ́n lọ tí wọ́n dé ẹ jẹ́ ká bi wá gbéra wa léèrè ṣé gbogbo wọn náà padà wálé
lílọ wọn la gbúrò ọ̀pọ̀ ní ọ̀padà wá mọ́ wọ́n bá sì fẹ́ padà báyìí yóò kó ṣe rí láàrin ara wa síra wa sí wọ́n ń padà wúlò fún ìlú kí ni wọ́n lọ kọ́ lọ́hùn kí ni ìwúlò tó ṣe fún wọn bí federal government wọ́n máa wọn Boko Haram àwọn tí wọ́n mú yàn tí wọ́n gé tí wọ́n bẹ lórí ewu ẹ wá mú wọn ẹ wá sọ pé èyí ẹ fẹ́ rehabilitate wọn ẹ wá kó wọn nígbà tẹ́ kó wọn àwọn tí wọ́n kọ́ṣẹ́ sójà ti tẹ́lẹ̀tẹ́lẹ̀ tán fi ń lorú ìbọn tí wọ́n ń lò yẹn tán fi ń pa àwọn èèyàn bọ́n ṣe ń ṣe ẹ wá kó wọn ẹ wá tún ní ẹ tún lọ rí recruit wọn pé kán lọ rí ṣiṣẹ́ sójà ẹ ti kọ́ wọn láwọn ò ṣe bẹ́ẹ̀ mọ́ àwọn tó yẹ pé wọ́n ń sa oúnjẹ jẹ ń títì ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ nínú igbó ẹ wá ṣe níṣe pé kán mọ oúnjẹ tó wọ́n jẹ báwo ni wọn ò ṣe ní sọ pé àwọn ń ṣe títí yín wọ́n wá ń ṣe ẹ ti gbé uniform bọ̀ wọ́n lọ́rùn wọ́n ti kọ́ wọn bọ́n ṣe ń lò gbọ́n wọ́n ti ń ṣe gbogbo ẹ̀ ọ̀kan lè mo rí ń jò ní tí wọ́n fi hàn lónìí online pẹ̀lú uniform àti nọ́mbà rẹ̀ àtorúkọ rẹ̀ tí wọ́n print jáde ó ti di sọ́jà tán dáadáa tó ti mọ̀gbọ́n gidi gbé ó sì kó nǹkan ogun nǹkan ọjà ó sì gbé sá lọ ó gbé wọgbó lọ ibo ló padà sí ó padà síbi èébì rẹ̀ kí ló fà tó jẹ́ pé tẹ bá ti rí àwọn Boko Haram àbáwọn bandits àbí bó lẹ́ ṣe ń pe gbogbo wọn tí gbogbo orúkọ tí gbogbo wọn ń jẹ́ kí ló fà tó jẹ́ pé tẹ bá ti rí wọn ẹ ní yìnbọn pa wọ́n lẹ́ẹ̀kan náà kẹ ẹ dáná sun wọn àwọn òkè ń ronú eléyìí tán fi ń pa gbogbo àwọn ẹ̀ tán fi ń bẹ́ wọn lórí ó ṣe wá jẹ́ pé tiwọn lẹ́wàá máa sọ pé human rights fundamental kìíní kan tẹ̀ ń bá kálẹ̀ káàkiri ẹ mọ̀ jìyà wájú ọlọ́run ọba o àtúnwá ṣe tà ṣe olórí burúkú kan mọ́ ṣàǹfààní ó wá ń pera rẹ̀ lólórí ẹ̀sìn olórí burúkú kan mọ́ pera rẹ̀ lólórí ẹ̀sìn léètọ́ pé ó délẹ̀ Mẹ́kà gan fúnra ara rẹ̀ wọ́n lé jáde ní bó ṣe dọ̀hún mọ́ kó tiẹ̀ bá wa ó wá tún wá dé ó wá jẹ́ pé lórí ilẹ̀ Nàìjíríà ó wá dúró lórí podium wọ́n á gbé microphone fún mo sì mọ̀ pé kó tó kú nílé rẹ̀ àwọn kan ni wọ́n ti to kinní ẹ̀ kalẹ̀ nígbà wọ́n tó wọ́n ti mọ wo speaker yẹn pé hello ṣé kinní yìí clear sódúó déédéé ṣáàgbọ́dá bẹ́ẹ̀ ni wọ́n wá ṣe bẹ́ẹ̀ wọ́n á jáde wọ́n á lọ rẹ́ sọ̀rọ̀ ìwọ̀n sọ pé àwọn terrorist ẹnìkan ò lè lé wọn kúrò láàrin wa wọ́n mọ̀ wà láàrin wa òun lè léyìí sà. They are going nowhere. We are part of us and we are part of them. We must live with them. You can't drive them away and they can't drive us away. They are our neighbors, so we should never allow them to be our enemies. And if by any mistakes, by our actions, we have turned them into enemies, then we are finished. Because our real enemy will use them against us. As your real enemy will use your neighbor against you. And nobody knows your secret more than your neighbor. He knows when you come back and when you go out. So we should never allow herdsmen to be our enemies. ṣe ti rí ẹni tá ń wí yìí o ilà àwọn kan gbé wá sílùú ilẹ̀ tiwa nílẹ̀ Yorùbá o ó ní terrorist ẹnìkan ò lè lé wọn lọ́ọ̀bì kankan tí nǹkan bá ṣẹlẹ̀ láàrin wọn onímọ̀ lọ́ọ́ rẹ̀ gbà wọ́n lẹ̀ onímọ̀ sọ pé tán bá fẹ́ gbà ní gbogbo tán bá fẹ́ gbà ní kẹ́ mọ́ fún wọn wọ́n lẹ́mìí lára ò gbọ́dọ̀ mọ́ gbẹ̀mí wọn ṣùgbọ́n àwọn ń gbẹ̀mí àwọn èèyàn títí wa làwọn èèyàn wá lọ́ọ́ rí kó wọn wọlé mo wá rí àáfàá kan tóun náà wá jáde tí wọ́n ń pariwo wípé wíwá lọ́wọ́ o àwọn ẹnìkan rẹ̀ fún ní invitation o tìtẹ̀nu rẹ̀ ní èmi kọ́ mo wí. ìpàdé yìí Gumi was not specially invitation yẹn ni mo fẹ́ fi hàn ẹ̀yin èèyàn yìí kò sí ọkọ̀ Dr. Abubakar Ahmed Abubakar Gumi he was not invited specially so eléyìí tó ṣe kèé ṣe bá a gbé Gumi wá sí ilẹ̀ Yorùbá a deny Gumi ní ẹ̀tọ́ tó ní lábẹ́ òfin constitution Nàìjíríà òun ni ẹ fi rí Gumi ń bẹ̀ nítorí pé ìpàdé tí wọ́n pè yìí wọ́n ní wọ́n pe ìpàdé gbogbo àwọn àfáà nílẹ̀ Yorùbá àtìlẹ̀ Haúsá àtìlẹ̀ Ìgbò ìpàdé yìí lọ́wọ́ bí tàmọ̀ sí torí pé ẹni tó jẹ́ president general àwọn tí gbogbo wọn ń bẹ lábẹ́ rẹ̀ báyẹn pé Mudiru Markazi tí gbogbo yín pariwo pé ń gbìjà yìí tẹ́ láwọn là ń fi conference yìí takò Mudiru Markazi gẹ́gẹ́ wọ́n ń bẹ lábẹ́ Sheikh Jamiu Kewulere Bello president general ní banzum ẹ̀ tí ó fi táwọn yóò fi lè rí tàbí kó bá ń sẹ́ǹdì ẹ̀ sí orí kìíní ọ̀dà banzum ẹ̀ kí n fi hàn so friends
Gumi came to the conference as one of the northerner scholars. Àwọn ta ni wọ́n jọ wá tẹ́ fi máa riwo tẹ́ padà dá ni o. mo rò pé ẹ ti rí i nígbà tẹ́ ẹ mọ̀ pé wíwá lọ́wọ́ ẹnìkan ò fún ní invitation tó fi wá àáfàá mélòó ló jáde tó lè pariwo jáde pé àwọn kìíní àwòrán wọn níṣẹ́ a ò fẹ́ nílùú wa gbogbo yín lẹ dúró tẹ̀yìn afọ́tò pẹ̀lú ẹ̀ tẹ́ ń gbé kálẹ̀ káàkiri àwọn ibi tí ọmọ ẹ̀ tún mú wọ́ ń lọ bí ń lọ ọ̀hún kí lẹ mọ̀ tó lè ṣẹlẹ̀ lẹ́ni tẹ́ ẹ ti mọ̀ nǹkan tó yẹ pé internationally ó ti ní nǹkan tó fi táàgì ẹ̀ ní nàìjíríà ó ti ní nǹkan tó fi táàgì ẹ̀ ẹ̀yin ò bá wà lọ rí gbé mọ́ra àwọn kan fún mi ní list àwọn orúkọ èmi is not fully confirmed tí ẹ bá ṣe bẹ́ẹ̀ ìbá pé gbogbo orúkọ wọn jáde wá fún yín wípé orúkọ àwọn tí wọ́n ń gbé kálẹ̀ káàkiri nìyí tí ẹ má wọn tó yẹ pé a ó mọ fọkàn sí pé a ó bá ẹ̀sìn lára wọn àwọn tó wọ́n sọ pé àwọn ń jìjàǹgbara fọ́rọ̀ ẹ̀sìn àwọn olórí burúkú wọn ní wọ́n á ṣẹ̀wá mọ́ sọ pé ẹnìkan ló yẹ kó jẹ gọ́vnọ̀ ẹnìkan kọ́ ló yẹ kó jẹ gọ́vnọ̀ ṣé kò yẹ kí ìjọba kó rí nǹkan ṣe sírò àwọn eléyìí náà kan gbé wọn ọ̀rọ̀ security ni mò ń sọ̀rọ̀ ọba kí ni nǹkan tí mò ń sọ níbí yìí ni pé ẹ̀yin tí ẹ̀ ń jẹ́ ká máa bú ìsìláàmù ẹ̀yin tí ẹ̀ ń bú mùsùlùmí èmi ò pé kẹ́ ẹ máa bú wọn ìbẹ̀ yín o ẹ máa bú nìṣó ṣùgbọ́n tẹ̀ ń bá ti ń bú kẹ́ ẹ máa rántí pé ọlọ́run lọ́lẹ́sìn ọlọ́run lẹ́ ń bá jà ẹni tó bá sẹ̀yìn òun ni kẹ́ ẹ dojú ọ̀rọ̀ kọ ẹ ò wá lè kó gbogbo mùsùlùmí kẹ́ ẹ pé gbogbo mùsùlùmí báyìí lórí báyìí kọ́ lórí èmi yìí mùsùlùmí ni mí ṣùgbọ́n gbogbo ẹnu mò ń fi sọ pé ọ̀pọ̀lọpọ̀ nínú ẹ̀yin kìrìsìtẹ́nì in tí mo ti fẹ́ ẹnu mi yìí ṣe láti fi gbà yín lẹ̀ lọ́wọ́ ń tẹ́ ẹ̀ ṣe tó ń sọ pé ilẹ̀ ń ṣe lọ́wọ́ tó lè jẹ́ nǹkan àbàjẹ́ láàrin ẹ̀sìn in tí mo ti fẹ́ ẹnu mi yìí sọ nípa torí pé kí nǹkan kan kó má bàa dàrú òmíì nínú yín ò tí ì sọ èmi náà tún bẹ́ẹ̀ náà àwọn tẹ́ kó mọ́ran ní ìsìn tẹ́ni gbogbo àwọn mùsùlùmí ń bẹ ti ṣe rí wọn ò lọ́lọ́hun wọ́n kàn mọ́ kígbe Allah àwọn Allah wọ́n kàn mọ́ kígbe ní kíní kankankan I saw it but a ò ṣetán láti pé ká mọ ẹgbẹ́ nǹkan jáde pé a mọ báńtà ara wa this is not football n ta fẹ́ pẹ̀lú wa ni pé ẹ jẹ́ ká láníyàn tó dáa lẹ́nu wa n tí mò ń sọ fún wa ni pé ẹ jẹ́ ká kọ́kọ́ taari ìjẹ́nìyàn síwájú kí a tó gbé ọ̀rọ̀ ẹ̀sìn kí a tó gbé wọ̀ bí mo ṣe jókòó bí mo ti ṣe ń sọ̀rọ̀ yìí ó ń jẹ́ nǹkan ìbànújẹ́ ọkàn fún mi gidi gan láti rí nǹkan tó ń ṣẹlẹ̀ ní ìlú Ògbómọ̀ṣọ́ nígbà tẹ́ ẹ dé tẹ́nìkan fẹ́ mọ sọ pé àwọn mùsùlùmí yẹn ni sáwọn ọmọ mùsùlùmí ò sínú àwọn tí wọ́n kó ṣé àwọn eléyìí ẹ sọ ọmọ àbí wọ́n ẹ ṣe mùsùlùmí ẹ jẹ́ ká jọ pawọ́pọ̀ láti lè wá n tó dáa fún wa nílùú wa kí má bàa fi gbára lásìkò lọ́wọ́ fi wá mú mi wá síbi ọ̀rọ̀ yìí tí mo bá pàdé tí ẹni wà kan tí ó kọ́ tí mo bá pàdé lórí platform wọ́n á jọ́rọ̀ tó dáa gidi gan òyìnbó ló fi ṣe láti pé ká tún Yorùbá fúnra wa ó ní àsìkò tá a wà yìí àsìkò ẹlẹgẹ́ la wà àsìkò àdúà ní ṣíṣe tọ̀sán tòru ńlẹ̀ kí a fi mọ̀ ṣe lórí ààbò fúnlùú àti fara wa ọ̀rọ̀ ẹ̀sìn ẹgbẹ́sẹ̀gbẹ́ kan nígbà tó bá sọ pé lórúkọ Jésù Olúwa wa kọ́lọ́ ọba kọ́ lànà fún èmi Zubairu Muhammed Taofik kí wọ́n á sọ pé mi ò ṣe àmì tó yẹ jẹ́ pé tí mò ń dúró dè tọ́nà mi ò fi lànà ṣé mi ò ti ṣera mi wọ́n ṣàdúrà fún ẹ oníkógbà olókèrè pọ̀jù ọwọ́ àṣìjẹ́ kan ṣépè púpọ̀ fún ọ kò rí bí ṣe rí lára mi ò kọ́ tẹnìkan ìní bọ́ ṣe ti ẹni èyí tèmi ń ṣe fi mí lẹ̀ sáàyè ti tèmi ìní bàtọ̀dọ̀ rẹ jẹ́ mọ́ bàtọ̀dọ̀ mi jẹ́ mi ò ní bẹ́ẹ̀ lórúkọ jẹ́ mọ́ bà mí lórúkọ jẹ́ mi ò ní bú ẹ̀sìn rẹ mọ́ bú ẹ̀sìn mi torí pé kí ni ẹ̀sìn tèmi tó kọ́ mi ni wípé ẹ má ṣe bú ẹ̀sìn wọn o torí tẹ ẹ bá bú ẹ̀sìn wọn wọn ò bú tiyín ó lè ṣe pé ọ̀nà tí wọ́n gbà fi bú tiyín kára yín kọ́mọ̀ lè gbé mọ́ kọ́ ẹ̀kọ́ yùn mo sì dì mú ọ wá sọ níbi ó ní àsìkò tá a wà yìí àsìkò ẹlẹgẹ́ ni àsìkò tó yẹ ká máa ṣe àdúrà láàrin ara wa ni ọ wá ní there should be a unity of purpose ẹ jẹ́ ká jọ ṣe pọ̀ kó wà láàrin ara wa eléyìí mùsùlùmí ni eléyìí christian ni eléyìí haúsá ni eléyìí kìíní ni kankan ni ó ní ẹ kọ́kọ́ gbé yun ẹ kọ́kọ́ gbé tì tẹ bá rí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tán mọ́ mú nínú àwọn Boko Haram tẹ́ máa sọ pé wọ́n kó yun mo fi Ọlọ́run bá búra fún yín èyí tó kéré jù nínú ó tóbi o islamically but fún ẹ̀yin tí pé o mọ̀ lẹ́sìn mo fi ń sọ fún yín pé tó kéré jù ní tá a máa ń lò láti fi kírun tó yẹ jẹ́ pé kò sínú tó lè fi kí tọ́lọ́hún sì gbà òun náà ni Suratul Fatiha
omi nínú wọn tẹ́ bá pè wọ́n wọn ò lékè tẹ́ fi mọ̀ wípé ó yàtọ̀ síbẹ̀ tí ṣe ń wí àwọn èèyàn ibi tí wàhálà yìí ti ń bọ̀ ọ̀nà rẹ̀ jìn láti ìgbà ayé Gaddafi ni wàhálà yìí ti bẹ̀rẹ̀. Ẹ béèrè lọ́wọ́ gbogbo wa léèrè pé nígbà tí wọ́n pa Gaddafi ní Libya àwọn ọmọ ẹ̀yìn Gaddafi yẹn tí wọ́n sá lẹ́yìn ìgbà wọ́n pa Gaddafi mélòó nínú àwọn ọmọ ẹ̀yìn Gaddafi yẹn lẹ́rí tí wọ́n rí kó àwọn tó ń jagun lọ́tún tó ń jagun lọ́sì ebi gbogbo wọn náà padà wá wọ̀lú nígbà tí àwọn eléyìí ó sì fẹ́ kò lè yí ọ̀pọ̀lọpọ̀ nínú wa because this is an international problem. It is internationally àwọn èèyàn ti wá kanra mọ́ Jonathan wípé Jonathan bẹ́ẹ̀nu ẹni tó sáìnì ìwé tán fi fọwọ́ kún pẹ̀lú àwọn Amẹ́ríkà wípé tí wọ́n bá pa Gaddafi kan bá mú Gaddafi kan mú Gaddafi. Jonathan tọwọ́ bọ̀ wípé tí wọ́n bá mú Gaddafi kan mú Gaddafi ni but at the end of the day àwọn Amẹ́ríkà padà pa ìkanra yín ń bẹ lára àwọn ọmọ tọ̀hún gbogbo wọn gbọ́nà Chad wọlé wọ́n spread ara wọn kálẹ̀ káàkiri wọ́n bẹ̀rẹ̀ sí mọ́ join àwọn okọ̀ ẹsẹ̀ fẹ́ dàlú irú ni akùnrin lọ́wọ́ sáàtì ní tàjẹ́ akùnrin lọ́wọ́ ebi ń tẹ́sẹ̀ pẹ̀lú àwọn Chad pẹ̀lú àwọn Boko Haram nìyẹn. Ẹ jẹ́ ká lọ rí béèrè fáwọn tó máa ń follow security Nàìjíríà dáadáa tó bá wà online before now tó bá follow rẹ̀ kí ló fa ìjà láàrin àwọn Boko Haram pẹ̀lú àwọn Chad kí ló sì fa ìjà láàrin àwọn Chad pẹ̀lú àwọn France lórí ọ̀rọ̀ àwọn Boko Haram nígbà náà aláwọn little things tá a lè sọ nípa rẹ̀ tó pọ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ UNISO jẹ́ ká lè sọ fúnra wa wípé ibi tá a kù sí ni ibi tá a lè lé sí ni ibi tá a lè lé sí ni nígbà tá a sì bá pàdé tí ó fi mú wa tá a fi mẹ́nu kúrò nínú ọ̀rọ̀ UNISA ẹnu pàǹtí ń sáré kálẹ̀ káàkiri àdúgbò tóun náà ti ń sọ wípé Ògbómọ̀ṣọ́ is sitting on gunpowder àtẹnitàn ló lè explode àwa sì ti mọ̀ túmọ̀ ọ̀rọ̀ yún tipẹ́tipẹ́ látìgbà náà láti ń pariwo gbogbo bọ́n ṣe ń kóra wọn jọ nínú mọ́sálásí láti ń pariwo gbogbo bọ́n ti ṣe ń ṣe lórí Facebook ìlà ti ń pariwo kọ́ ọmọ ti sọ̀rọ̀ wọ́n ti gbé yín hàn wọ́n gbé fọ́tò yín sí wọ́n gbé orúkọ yín sí wọ́n gbé kankan yín sí wọ́n gbé bọ́ àwa yìí mọ̀ pé bí wọ́n ti ṣe máa ṣe pẹ̀lú wọn tó máa ń recruit àwọn èèyàn bọ́n ṣe máa ṣe ní aka ọ̀pọ̀lọpọ̀ nǹkan nínú irú wa wọn dípò ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ẹ̀yin ẹ̀ ṣe sí lọ́ọ̀rẹ́ kọ̀ nǹkan sórí Facebook tẹ́ bá fẹ́ máa kó wọn lọ́kọ̀ọ̀kan ẹ lọ kọ̀ nǹkan kódà kọ́ ẹ sọ kọ̀ nǹkan nípa kábíyèsí ni ẹ wù lọ́ọ̀rẹ́ ẹ wù àwọn eléwo ni wọ́n jáse sọ̀rọ̀ kábíyèsí tí wọ́n mọ̀ bú kábíyèsí tẹ́ bá wá fẹ́ lọ́ọ̀rẹ́ chẹ́ẹ̀kì profile wọn ẹ rí i pé wọ́n ó ti blọ́ọ̀kì profile wọn ibi tẹ́ ti mọ̀ pé ara àwọn ọmọ irinṣẹ́ àwọn Boko Haram láàrin Yorùbá nù àwọn bandits tá a ní lórí Facebook nìyẹn nínú ọ̀rọ̀ tí mo sọ yìí mò ń retí ẹni tí ó pọ̀ wọ́n bú mi mo fẹ́ ní fídíò kan mo fẹ́ gbé jáde nípa Inspector General of Police lórí ọ̀rọ̀ tí wọ́n sọ àwàdà náà rò pé mò ń ṣe wọ́n ti ṣetán láti mọ trace àwọn yẹn even on Facebook online àwọn mẹ́fà tó ń tẹrí tí wọ́n kó ẹgbẹ́ òun lẹ́sẹ̀ lò wọ́n ṣe kó wọn èmi ò lè sọ pé wọ́n ṣe kó wọn nìyí ṣùgbọ́n ṣe báwọn lọ́jọ́ informant láti bẹ́ẹ̀ náà ti track wọn tán ti mú wọn gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe yín tẹ́ ń bú kábíyèsí online tẹ́ ń bú wàyí náà online tẹ́ ń lọ rẹ lo orí olórí sórí kínní tẹ́ ń gborúkọ míì sí tẹ́ ń fi ń lò gbogbo yín pẹ̀lú ògo Ọlọ́run bí wọn bá tì mú yín ní ìsìn torí pé gbogbo yín ti dá wàhálà lẹ̀ fún wa nílùú Ògbómọ̀ṣọ́ ẹ ò ní jèrè ara yín dépò pé jèrè àwọn ọmọ yín ẹ ò ní rí nǹkan ṣe fáwọn ọmọ dípẹ́ fi mọ́ retí retirement gidi ẹ ti kó Ògbómọ̀ṣọ́ sínú yọ́yọ́ púpọ̀ jù ẹ ti kó Ògbómọ̀ṣọ́ sínú yọ́yọ́ púpọ̀ jù èmi yìí sì pariwo nígbà náà ẹ kọ ẹ ò gbọ́ mo sọ fún gbogbo wa mo ní ẹ̀yin mùsùlùmí àti kìrìsìtẹ́nì ẹ jẹ́ ká jọ pawọ́pọ̀ tí ń bọ̀ yóò jagbára ìlú Ògbómọ̀ṣọ́ lọ àwọn tó ń dá kínní yẹn ẹlẹ́ni ìsìn ṣé kò ti jọ agbára tí wọ́n gan lọ fúnra wọn lórí nǹkan tó fi gbé mi gbogbo táìmù yẹn tó fi ń fọ́ọ̀sì mi kékeré mọ́ sọ̀rọ̀ mọ́ fídíò rẹ̀ wà online mi tẹ́ bá fẹ́ wọ́ ẹ lè lọ rèé rí ọlọ́pàá wájú lọ́ọ̀yà lẹ́gbẹ̀ẹ́ kejì kámẹ́rà wájú mi ọlọ́pàá wà lẹ́yìn kámẹ́rà wọ́n sì ní kí n mọ́ sọ̀rọ̀ àwọn ètò sì wà nínú ilé sì ń gbọ́n tí mò ń wí ẹ wá ní kí n mọ́ sọ pé mo ti jáwọ́ náà rọ àwọn ilé yín ìyá ilá ẹ̀yìn sí á ní sọ́rù rẹ̀ tẹ́ni sì mọ̀ tí freedom tó mean tó lè jẹ́ pé lára àwọn tá a tún jọ rò pàǹtí tó ń jìjàngbara náà lára kìí ṣe pé níbò mi lójú mi lórí ìjókòó náà ti ń sọ fáwọn ọlọ́pàá pé kọ̀bá ti le tó báyìí tí kìí bá ṣe pé torí wípé mo ní mo fẹ́ kó àwọn terrorist wọ̀lú ìtàn sọ lójú àwọn ọlọ́pàá nìyẹn o tí kò sẹ́rìí lórí rẹ̀ o kódà ẹni mi kan níbi tọ́kàn rẹ̀ bàjẹ́ dé nígbà tí mo bọ́ tán lọ́wọ́ àwọn ọlọ́pàá ńgbà mo dé bàbá kí ló dé tẹ́ fi sọ pé ẹ fẹ́ kó terrorist wọ̀lú mo lé mi ó ní ẹ wọ́n ní wọ́n bá lórí fídíò ní fídíò báyìí tán fi torí rẹ̀ ó yá gba fídíò kó jókòó kó wò ó wá sí fídíò wá wò látòkè délẹ̀ wípé mo sọ pé a fẹ́ lọ rèé lo mọ́sálásí ni a ó lò fúnjọ́ mẹ́ta láàrin inú oṣù àwẹ̀
àwa náà fẹ́ ṣe program mẹ́ta wípé àwọn olóyè tán fi jẹ ní orúkọ wọn ti ń jẹ́ nìbàdàn tá à ń pè wọ́n ní di stéètì tó ìjẹ́ gbógbómọ̀ṣọ́ wọn ti mú wọn tí ì bá ṣe kí wọ́n bá ṣe politically tí ì bá ṣe pé camouflage náà fi ṣe fún wọn láti pé kankan máa operate lórí wa lórí ọ̀rọ̀ ẹ̀sìn kán máa fòṣèlú operate lára wa mo ní Faru mo ní Mufti mo ní Mukadam Waisin gbogbo wọn ni wọn ò ní programu yẹn bá ti ṣe àwọn gbogbo wọn ni wọn ò ní ọjọ́ tán fẹ́ fi lo mọ́sálásí ẹbẹ́ rú pé wọ́n lo mọ́sálásí wọn lè fẹ́ gba mọ́sálásí lọ́wọ́ àwọn ebi iná fi ṣe pé kí wọ́n fọlọ́pàá gbé mi tán fi kí à ń kọ́ bù mí lọ́wọ́ à ń ṣẹjọ́ ní kóòtù àpò ní kóòtù láàárọ̀ pa àṣẹjọ́ mọ́ mo dé padà s'Ógbómọ̀ṣọ́ láti Ìbàdàn mo gb'Ógbómọ̀ṣọ́ lọ mo dé padà s'Ógbómọ̀ṣọ́ níwájú bàbá mi báyìí náà ti wá gé àǹkọ́ọ̀pù sí mi lọ́wọ́ tán ti gbé mi lọ fún torí pé mo láà fẹ́ lo mọ́sálásí wọ́n wá dọ̀hún tán nìyẹn náà wọ́n tún wá ẹsẹ̀ wọn sọ pé láàrin ara wa síra wa náà ti sọ pé ṣe bẹ́ẹ̀ mi mo sọ pé mo fẹ́ gbé tẹ́rọ́rìstì wọ̀lú àwọn tí wá ní ohun tó sọ pé àwọn náà wá ṣe nǹkan tiwọn lọ́tọ̀rí tèmi kan fi wá wọ́n wá ṣe tiwọn náà ni kọ́mọ́ta àwọn náà wọ́n wá ṣe nǹkan tiwọn lórí àwọn tó ti bú wọn ni o àwọn tó ti bú wọn náà wọ́n padà sọ wọ́n lẹ̀ o àwọn tó ń bú kábíyèsí ni o wọ́n tún jọ padà fọwọ́ lé jẹ́ láàrin ara wọn torí ibi ta problem ta ní l'Ógbómọ̀ṣọ́ nìyẹn problem ta ní l'Ógbómọ̀ṣọ́ nìyẹn àwọn ẹgbẹ́ kéékèèké tẹ ní káàkiri ẹ lọ rí wo gbogbo àwọn gúrùpù yẹn kálukú ló ti ní òfin tó ṣe fún wọn mọ́sọ̀rọ̀ lágbájá gúrùpù kan bẹ ọ̀rọ̀ kábíyèsí nìkan lẹ gbọ́dọ̀ sọ ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀ Yunusa bó lẹ ṣe fẹ́ sọ̀rọ̀ kábíyèsí tọ̀rọ̀ Yunusa òfin ní jáde ńbẹ gúrùpù kan sì ń bẹ bẹ́ẹ̀ ṣe wà ń bẹ nísìn ọ̀rọ̀ kábíyèsí nìkan ní kẹ́ sọ ẹ lè sọ̀rọ̀ kábíyèsí ẹ lè sọ̀rọ̀ òṣèlú ṣùgbọ́n ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀ Adéṣeun ẹ sì gbọ́dọ̀ sọ̀rọ̀ Alhaji Monsuru àwọn ta ni wọ́n sì ń dààmú ìlú àwọn ta ni wọ́n ń dààmú ìlú wọ́n sì láwọn náà ń jìjàngbara náà nù o tí Adéṣeun fi sọ tó sọ pẹ̀lú kábíyèsí tó fi ṣe gbọ́n tó ṣe wọ́n tún léra wọn kálẹ̀ káàkiri ni débi pọ́kàn nínú wọn gángbà tó yẹ pé nínú pláfọ́ọ̀mù ọ̀dọ́ títí wọn dágbé lágbáyà kúrò níbẹ̀ pẹ̀lú àwọn ọ̀rọ̀ tó ń sọ ó sọ̀rọ̀ lọ́sàn-án ó dalẹ̀ oníkòrí bẹ́ẹ̀ mọ́ ẹlòmíì sọ̀rọ̀ ó tún fẹ́ mọ bó nítorí bó ṣe sọ tó sọ ìwọ wá fẹ́ mọ sọ pé wọ́n dànù ṣe fẹ́ mọ fi wá play ni nígbà tí ọlọ́rin mọ sọ̀rọ̀ mo tún padà gbọ́ kíní ẹ̀ lánàá ló tún trigger mi lórí ọ̀rọ̀ yìí tó múnú bí mi ó wá sọ pé ẹ̀mí mọ̀ ti kúrò láàrin òrí pé wọ́n ti yọ mí kúrò ni ọgbọ́n bàbá aládàáda tí wọ́n mọ sọ̀rọ̀ pẹ̀lú ọ̀rọ̀ tí ń pa kiri ọ̀rọ̀ tí ń pa I will play it tó àwọn tẹ́ǹtì ń praise wọn lórí screen báyìí tí kò alágbájá sọ̀rọ̀ gidi intanṣe lábẹ́nú yàtọ̀ sí intanṣe níwájú screen in tí wọ́n ṣe lábẹ́nú ó yàtọ̀ sí intanṣe níwájú screen tó mọ̀ sọ̀rọ̀ tó kí kábíyèsí ṣe gbogbo in tí wọ́n ṣe lábẹ́nú ó yàtọ̀ sí nǹkan tí wọ́n ṣe níwájú kámẹ́rà máa play voice note yẹn tẹ́ gbọ́ kìí ṣe ọ̀kẹ́ kìí ṣe méjì èmi mọ̀ tí wọ́n mọ̀ ti yọ mí ebi torí pé a sọ fún bàbá ni bàbá tí wọ́n mọ̀ pẹ̀lú rọ́ tí ń pa òun ṣé rọ́ ni mò ń pa bọ̀ láti jọ ẹ̀dẹ́ fi ń tẹ̀lé mi tó fídíò yìí torí wípé a ti sọ̀rọ̀ bólóṣèlú a ti sọ̀rọ̀ báwọn Adéṣeun wọn ò fẹ́ kọ́rọ̀ bá gbogbo àwọn ò fẹ́ kẹ́ sọ̀rọ̀ tí ọba olóṣèlú wọ́n sọ pé àwọn jìjàngbara fún kábíyèsí níbo náà bá dé nísìn pẹ̀lú nǹkan tó ń ṣe pẹ̀lú ọ̀rọ̀ òlu so problem tá a ní pẹ̀lú wa ó pọ̀ reality tó wà ń bẹ nìyẹn problem tó wà láàrin wa sanitation gbọ́dọ̀ wà láàrin ọ̀pọ̀lọpọ̀ nínú wọn nísìn a ó padà ṣẹ́gun gbogbo voice note gbogbo wọn ìbáyìí nísìn láwọn mọ̀ pray rẹ̀ wájú kábíyèsí wọn náà lágbájá wọn mọ̀ pé ra rẹ̀ ní nǹkan nígbà tí nǹkan mọ̀ tí ń ṣe tó mọ̀ ṣe nìyí ẹ béèrè lọ́wọ́ wọn nísìn mélòó nínú wọn ló tún lè fèsì kámẹ́rà mọ́